lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí ìní Soun ìyẹn ọba ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Oba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta ló máa jáde nínú ìpẹ̀bí ọlọ́jọ́ méje. Bẹ́ẹ̀ láriwo ayọ̀ ńlá sọ nílùú Ògbómọ̀ṣọ́ sóbìtìbìtì èrò tó ya lọ sáàfin Ògbómọ̀ṣọ́ láti kí kábíyèsí tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé olúwa ló ní kóun lọ jẹ Soun ìlú Ògbómọ̀ṣọ́ láti mú ìdàgbàsókè ńlá èyí tí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn ìlú náà bá wọn. ẹ̀rọ rántí pé gbàrà tí wọ́n ti ní ifá ó mú Oba Ghandi Afọlábí Ọláoyè tó jẹ́ gbajúmọ̀ pásítọ̀ nínú ìjọ Redeem tí pásítọ̀ Enoch Adéjàre Adébóyè tó jẹ́ alákòóso àgbà ẹ̀ tí wọ́n ti ní ifá òun ní ifá mú pé kó wá jẹ ọba ìlú Ògbómọ̀ṣọ́ ìlẹ̀rù tí ń ba ọ̀pọ̀ èèyàn pàápàá àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pé ó ṣeé ṣe kí ọba náà kó má fẹ́ ṣe ẹ̀sìn ìbílẹ̀ àti ẹ̀sìn ìṣẹ̀ṣe ó sì gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti pásítọ̀ tó jẹ́ lórí nítorí pé gbajúmọ̀ pásítọ̀ ni nínú ìjọ Redeem. Ṣùgbọ́n ní báyìí o ọ̀pọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ́kàn wọn balẹ̀ nígbà tí Ọba Ọláoyè tó lu ọjọ́ méje nínú ìpẹ̀bí tó jẹ́ pé àwọn òògùn àti ètùtù náà máa ń ṣe fún àwọn ọba níbẹ̀ pẹ̀lú àwọn ìtàn ìlú tí wọ́n fẹ́ jẹ ọba lé lórí. Lẹ́yìn tí ọba pásítọ̀ Ghandi Ọláoyè Afọlábí tó ti wá jáde nínú ìpẹ̀bí ọjọ́ Thursday ni wọ́n tún ṣe àwọn ètùtù míì àwọn ètùtù tó lágbára. Gbàrà tí kábíyèsí jáde nínú ìpẹ̀bí ẹ̀yìn ìkùlé ni wọ́n mú gbà wọnú ààfin ìlú Ògbómọ̀ṣọ́ tó wà lágbègbè ọjà Àgbò bí wọ́n ṣe mú wọ ẹ̀yìn náà ni wọ́n tún bẹ̀rẹ̀ àwọn ètùtù míì. Kódà olórí àwọn afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ààrẹ àgọ́ ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Ṣọba Alájì Ọ̀tọ̀lórìn ni ló ṣíwájú àwọn afọbajẹ láti ṣe ètùtù fún kábíyèsí o. Bẹ́ẹ̀ ni kábíyèsí pa ọ̀rọ̀ pásítọ̀ àti kìrìsìtẹ́nìtì tó sì gbára dúró fún ètùtù. Lẹ́yìn èyí ni wọ́n mú kábíyèsí wọ ibìkan tí wọ́n ń pè lábàtà nínú ààfin Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ̀yin mọ ibi tó ń jẹ́ àbàtà láàfin Ògbómọ̀ṣọ́? Ibí ni wọ́n sìnkú gbogbo àwọn ọba tó ti jẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ sí. Níbẹ̀ náà tún ti ṣe ètùtù ńlá wọ́n tún ṣe é fún kábíyèsí Oba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta wọ́n ṣe é fún un. Lẹ́yìn ẹ̀ ni wọ́n fi nǹkan tó dàbí ẹgba tàbí kòbókò náà fi lé e lọ́wọ́. Èyí jẹ́ àpẹẹrẹ ńlá ó sì jẹ́ nǹkan tí wọ́n máa ń fún lé àwọn Soun Ògbómọ̀ṣọ́ tuntun lọ́wọ́. Lẹ́yìn eléyìí ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ní máa jó sí àwọn onílù ìbílẹ̀ tó wọnú ààfin tí gbogbo èèyàn sì ń dọ̀bálẹ̀ tí wọ́n ń kúnlẹ̀ síwájú ẹ̀ tí wọ́n ń pariwo kábíyèsí o. Èyí tó wá jọ ọ̀pọ̀ èèyàn lójú jù ni pé lọ́jọ́ tí kábíyèsí tó wọnú ààfin tó ń dá àwọn àlejò lóhùn kódà táwọn aṣíwájú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí tí wọ́n lọ síbẹ̀ láti gbàdúrà fún un. Èyí ni kábíyèsí olúwo tìlú Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkàbí Tẹ́lú àkọ́kọ́ ló mà jọ gbé èèyàn lójú nítorí ní kété ìní olúwo ló wọ ààfin kábíyèsí lọ tó sì kí tó ní òun wá kí ikú oríire àti pé òun wá ṣàdúrà fún un pé kí ìgbà ẹ̀ kó tu gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lára. Nínú ọ̀rọ̀ ẹ̀ Ọba Olóyè ní ìgbà ọ̀tun ló dé sí ìlú Ògbómọ̀ṣọ́ yìí o nítorí Ọlọ́run ló rán mi láti wá dá ìlú Ògbómọ̀ṣọ́ padà síbi tó yẹ kó wà nílẹ̀ Yorùbá. Láti àsìkò yìí lọ àwọn nǹkan tí òun gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ máa fi ìlú wọn yẹn gàn ni yóò máa ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ o. Ọmọ Ògbómọ̀ṣọ́ kankan kò ní máa wá iṣẹ́ kiri mọ́ láti àsìkò yìí lọ. Bẹ́ẹ̀ lọmọ Ògbómọ̀ṣọ́ kankan kò ní sá kúrò ní ìlú mọ́ nítorí iṣẹ́ ó ti dé. Àwọn iléeṣẹ́ ńláńlá yóò máa wo Ògbómọ̀ṣọ́ láti àsìkò yìí lọ. Èmi ò kí ń ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ o ṣùgbọ́n mo kàn fẹ́ bi àwọn tó ń bínú lórí bí mo ṣe di ọba yìí pé kí wọ́n fọwọ́ wọ́nù láti jọ wá ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ṣá o yàtọ̀ sí pé Ọba Olóyè ni yóò jẹ́ Soun ọgbọ̀n ìyún 30th Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ nínú ìtàn. A tún gbọ́ pé kábíyèsí ni Soun àkọ́kọ́ tí yóò jẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ tí kò ní kọ ilà sí ẹ̀kẹ́ ìyún tribal mark. Tá a sì gbọ́ pé gbogbo àwọn Soun mọ́kàndínlọ́gbọ̀n tó ti jẹ síwájú ẹ̀ gbogbo wọn ni wọ́n kọ ilà sí ẹ̀kẹ́. Ṣùgbọ́n tí Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta kò kọ ilà sí ẹ̀kẹ́ ẹ̀ táwọn sì ti ń sọ pé èyí túmọ̀ sí pé àsìkò bàbá náà yóò yàtọ̀ àti pé ọba tí yóò yàtọ̀ tí gbogbo àwọn Soun tó ti ń jẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹni yóò jẹ́.